Yes, ẹ káàbọ̀ sórí ètò Lady K Ifeoluwa show. The baby of Yoruba nation. Mo tún ti lọ bá wa grab ẹ wá ìyá mi ẹ̀yin bàbá mi lágbolé Fèyí Kọ́gbọ́n. Gbà yìí kò yẹ wò. Ẹ gbà yìí yẹ̀ wò. A tún ti wà ńbẹ̀ báyìí. Now, ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ìṣe àti àṣà wa lórí ìkànnì yìí, ẹ jọ̀ọ́ má búyàn ní comment section o. Mo f'Ẹlẹ́dùmarè bẹ̀ wá, ẹ jọ̀ọ́ má búyàn o. Mo bẹ̀ yín ojú òní tíyan tá òní yọ yín pa yóò ní ká yín o. Ẹ ní ṣubú fọ́tayọ̀ o. Ẹ má búyàn, please don't harass anybody, don't bully anybody, please. We are not here to bully. We are not here to harass anybody. So I don't want any bad comments. Please don't put any bad comments on my platform. I beg you in the name of God. Just drop your word of advice. And don't forget to click on like. Help me to like this program. Help me to click on like. Ojú òní tìyín. Mi ní wá yín tì. Ẹ wá jọ. Ẹ bá wa pín. Bá wa ṣe bí mi ṣe ń gbé wá pé ó yá, ẹ jẹ́ ká jọ fi kọ́gbọ́n. Ẹ̀yin náà tún ṣe kíni? Ẹ̀yin náà tún fi kọ́gbọ́n. Ẹ̀yin náà tún ṣí ẹ̀fẹ́ lómi tẹ́lómi náà tún wo. Kó tún ṣe kíni? Kó tún fi kọ́gbọ́n. Ojú òní tì wá. Aṣọ yìí towards the end of this video. Màá mú wá padà. Màá wá fi polówó. Ìpolówó yẹn wá lọ títí o, just ṣókí. Tẹ́ bá ń gbọ́ ṣókí lọ́bẹ̀ oge. Òun ni ìpolówó yẹn. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ má gbàgbé láti subscribe. Kẹ́dẹ̀ bá mi tán notification bell. Notification bell. Ẹ bá mi tán. Ojú òní tí mi ní wáyé tí. Ẹ ṣé gan yín. So ẹ ṣeun gan. May God bless you. Thank you so much. Ẹ ṣeun gan. Ṣé kò yín. Guys, kí là ń lọ sínú fídíò tá fẹ́ lọ play fún yín. Babaláwo fẹ́ yí kwana. Lizzy, ṣé o gbọ́ babaláwo yẹn ni? Ó dẹ̀ ń sọ pé kó dáwúkọ Ìyábọ̀ Òjó, kó dáwúkọ kò tiẹ̀ dẹ́ lóhùn. Kí ló dé? Babaláwo, ṣé Ìyábọ̀ Òjó ti sanwó fún babaláwo ni? Ẹ gbà wá kẹ́. Èmi wò bí àìsàn yẹn ti kúrò lára ẹ ni. Lizzy. Mo bí àìsàn tó ń ṣe ẹ̀yẹn Lizzy. Mo bó ti kúrò lára ẹ ni. Ó tún wá ṣe títí. Ó tún wá gbé, ó ti ṣépè epo ti tán lọ́nu ẹ̀. Ara ẹ ti ń yọ cancer. Gbogbo skin yẹn ti ń yọ cancer. Jẹ́ ìtẹ̀ kọ́kọ́ fi hàn yín náà yín dá. Fóònù mi dá. Gbogbo skin yẹn ti ń yọ cancer. Oh my God. Ó wá wò pé èpè tí o rí kò síbi tá kì í a máa ń gbé panla yìí lọ sí Amẹ́ríkà náà. Ṣé pé mo ti ṣàlàyé fún yín tó bá ṣe tóbi tó ni. Torí pé mi ò ní fẹ́ gbọ́ paná Máyọ̀wá mẹ́wàá ló fún mi níjọ́ yẹn. Mẹ́wàá yẹn jẹ́ 3 kg ni. Ó sì yé yín sìn. Torí tí ó bá pé 3 kg mi ní stop. Màá sì máa fi sí ni títí ó máa fi pé 3 kg. Tó bá jẹ́ méje náà ló jẹ́ 3 kg. Mi ní fi mí sí. Ó máa kọjá ẹ̀ ní ṣòwò ṣọ́ọ̀tì o. Ṣé kò yé yín sìn? Ṣé kò yé yín sìn? Ẹ̀ ní ṣòwò ṣọ́ọ̀tì. Ṣé rí pé mi ì ṣe ní 3 kg on the dot. Ṣé 45 kg ni? Tí bá ṣe ní 3 kg, 15 ló yẹ kó jẹ́, but 14 ni máa end up rí. Nítorí pé mi ò lè rí 3 kg on the dot. Mi mọ̀ bí máa ṣe. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Mi ì dẹ̀ fẹ́ kó máa pè. Ṣé ti rí pé ó máa ń lé kínkínní? Ó máa ń lé kínkínní. Ṣé ti yé yín sìn? So ìjọ tí bá wá rí ṣe ní 3 kg on the dot, má bínú sí mi. Ó mo rí ṣe ní. Ó ti yé ń sìn. So tó bá ra gbogbo 45 kg, ìwọ ló gbádùn panla yẹn jù. Ìwọ ló gbádùn panla yẹn jù tó bá ra gbogbo ẹ̀ lẹ́ǹkan náà. Bóyá ẹ wá lọ pín láàrin ara yín, ẹ̀yin lẹ máa gbádùn ẹ̀. Tẹ́ bá wá síbí bá tẹ́ bá ra gbogbo panla, màá bá yín pín sọ́nà 15. Èmi tèmi bá tà ní 3 kg ọ̀nà 14 ni máa ń pín sí. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn sìn? Ṣé mọ̀ pé tí bá fẹ́ bá yín pín, màá make sure kó jẹ́ màá farabalẹ̀ láti gbọ́ tèmi bá ń ṣe èmi ò ní time láti lè farabalẹ̀ tí mo ṣe lè farabalẹ̀ tó náà nìyẹn. Ó ti yé yín sìn, mi ní time ẹ̀ láti máa wá kó pé 3 kg kó ní time. A dẹ̀ máa ń ship worldwide, ẹ má gbàgbé nǹkan tó ń pè ní 90 pound nìyẹn, nǹkan tó ń pè ní 3 kg nìyẹn. Tẹ́lẹ̀ mi máa sọ pé pieces mélòó ni 3 kg, ìmí máa ń jẹ́ 12, ìmí máa ń jẹ́ 15. Jọ́sí pé ó ti ń kéré síra wọn, ó ti ń kéré, ó ti yé ẹ̀ sìn, ó ti ń kéré, mo ti ń ṣàwẹ́wẹ́ nìyẹn, mo ti ń ṣàwẹ́wẹ́, ìmí máa ń jẹ́ 17, àti rí 20 rí nínú panla tó jẹ́ 60-40. Panla tí ò ń ṣe ńlá ńlá báyìí, a máa rí 20 pieces 90 pound. Bọ́ mi ò ń ta panla yẹn mọ́. Mo like panla yẹn kò máa ń pọ̀pọ̀ ya ni. Mo like panla yẹn. Mo like ó ti tínrín jù. Ṣé kò yé yín sí? Mo like máa ṣe. Mi like wo panla yẹn. Inú máa ń bí mi tí bá ń ṣe. So mo kì í ta mọ́. Mo like panla tó make sense. Tẹ́ pé tí bá fẹ́ ṣe yes. Òun mo ṣe máa ń ra ilé nìkan. Mo ń rà yẹn o. Kò sí nǹkan tó máa sọ mi níra. It's just too tiny. I can't buy it. I hate it. Inú máa ń bí mi ní tí bá ti fẹ́ fi ṣe bẹ̀.
Irú panla ò ṣe wọlé panla tí ò make sense rẹ̀ òun mo ṣe ń ra ètò make sense yẹn make sense tó bá dénú ọbẹ̀ wàá mọ̀ pé yes jẹ́ panla ló jẹ́ èwo ni kó máa jẹ́ panla kògbókògbó nítorí ẹ̀ mo ṣe kí n tà mọ́ àwọn orí mi o pé mo ṣe lásán òun ni mo ṣe ń ta panla yẹn mọ́ láni pé mo ṣe nínú ẹ̀ ní mo bó ṣe rí pé mo ṣe kékeré yẹn àtijọ́ yẹn mo kí n ta mọ́ mo kí n ta kéékèèké mọ́ so kò sí bó ṣe lè sọ pé Anamáyọ̀wá kéré mo ò ní mo tẹ̀ níta because inú panla yẹn fún ara rẹ̀ bó ṣe kéré yẹn inú ẹ̀yìn mi ó ti yẹ mí níta kò sí nǹkan tó lè sọ mi like ó ti yẹ yín sí so bí mo ṣe like ẹ̀wà òló something yìí tó bá ń ṣe eruku oṣòdì sí ẹ mọ̀ pé ẹ̀wà kan wà tó yẹ pé tó bá ṣe báyìí eruku máa bọ̀ ẹ́ ni bí mo ṣe like kò sẹ́ni tó lè sọ fún mi kò sí bó ṣe lè ṣa ìwà yẹn lẹ́yọ kankan tó bá ṣí àpò yẹn bá ó ṣì máa eruku ṣì máa jáde ni kò sí àwọn tí wọ́n ní béèrè lọ́wọ́ mi mi ò ń rà mi ò ń tà kò sí kó fẹ́ ra kọ̀ńténà mi ò ń tà mi ò like àwọn ìwà dọ̀tí ṣá ni wà dọ̀tí ni àwọn èèyàn máa mọ̀ pé yes ó ta ẹ̀wà ó máa dọ̀tí ṣá ni láti orí ẹ̀ báyìí ló máa ti dọ̀tí nítorí ẹ̀ mò ń tà mi like kele ẹ wá wo bí àwọn ọmọ student ṣe send kìíní ẹ wo kìíní Lizzy ẹ wo gbogbo ara ẹ̀ ó dé lọ tọ́jú ara ẹ̀ gbà tí mo rí báyìí kàn mérè ni pé ayé ẹ̀ ti ṣá málámálá ayé ẹ̀ ti bàjẹ́ àtijọ́ tó ti jalè yẹn báyìí láyé ẹ̀ ti bàjẹ́ I'm sorry for you Lizzy àtijọ́ tó ti jalè fake transfer jàre kò ń ṣe sága là ń ṣe àtijọ́ tí fake transfer yẹn tí wọ́n ti ṣí ojú ẹ̀yẹn báyìí ló ti wà òkè mọ́ kò sẹ́ni tó máa bú tó máa sọ pé ó jalè láàrin ọjà tó máa wà òkè ó need a lot of counseling I'm telling you you need a lot of counseling before you can be able to be normal back you need a lot of counseling kò tí yẹ ni you need a lot of counseling nínú gbogbo Nàìjíríà yẹn kò sẹ́ni tó ń bẹ̀ ṣe ìwọ náà wo Ṣèyí Void tó ṣe birthday ká má rí ẹ̀ ń bẹ̀ Lizzy ládùúgbò gbogbo billionaire tó ní ládùúgbò gbogbo estate tó ń kígbe pé ó ní ládùúgbò gbogbo kálọ̀tì tó sọ pé ó ní Lizzy ládùúgbò gbogbo ilẹ̀ tó sọ pé ó ń talẹ̀ èmi ọmọ onílẹ̀ èmi ọmọ abúlẹ̀ ṣòwò abúlẹ̀ ládùúgbò gbogbo abúlẹ̀ ṣòwò tó jẹ́ Lizzy àrí ẹ̀ ń bẹ̀ ṣé òróró láti fi wọ láti fi lè fi lọ sí Abuja ni wọn invite ẹ Lizzy wọn fún ẹ invitation letter wọn invite ẹ síbẹ̀ wọn pè ẹ́ wọn pè kálíbà ẹ Lizzy ó béèrè lọ́wọ́ alẹ́dàá ẹ pé kí ló dé tí wọ́n ṣe pé kálíbà ẹ ó béèrè bẹ́ẹ̀ pé kí ló dé tí wọ́n ṣe cancel ẹ nínú gbòòrò ayé ó wá feel pé Ìyábọ̀ ni Ìyábọ̀ kọ́ ó rí pé babaláwo tó pè wá pé babaláwo yẹ wọn ò bí ìyá ẹ̀rẹ́ kó mention Ìyábọ̀ nígbà tó o bá fẹ́ kúrò láyé ó rí babaláwo kan bóyá ìwọ náà ló lọ gbé wá nígbà yẹn tó dárúkọ Ìyábọ̀ kó máa póṣù kan tó ta téwú pa bàbá yẹn ò póṣù kan tó ta téwú pa babaláwo tó gbé wá sórí social media mo tiẹ̀ ti wà lọ́dọ̀ aṣẹ́wó tó re Amẹ́ríkà àbí London dẹ̀ bó o ṣe dárúkọ wúmọ̀ yẹn magbọ́ wà tiẹ̀ magbọ́ ó dárúkọ Àbẹ̀ní something àwọn ilé ìjẹ́ bímọ ṣe pé kò dárúkọ Ìyábọ̀ Òjó kò dárúkọ Ìyábọ̀ Òjó Lizzy ìwọ fún ara ẹ ló dárúkọ Ìyábọ̀ Òjó wọn máa yẹn kọ because máa yẹn mọ̀ pé babaláwo yẹn fún ara ẹ ó mọ̀ yín pé Ìyábọ̀ Òjó ń ṣe gist lover máa yẹn mọ̀ pé Ìyábọ̀ Òjó ń ṣe ẹ̀ ó mọ̀ Lizzy ìwọ náà mú fún wa ní evidence nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe ní ìgbà yẹn o ní pé Ìyábọ̀ Òjó ni gist lover àbí ó jẹ́ ká mọ̀ pé òun gangan ni gist lover kí ló dé tó padà wá ní 2025 tó sọ pé Ìyábọ̀ Òjó kì í ṣe gist lover pé gbogbo orúkọ tó ti pè nígbà yẹn gbogbo nǹkan tó sọ nígbà yẹn pé Ìyábọ̀ Òjó kì í ṣe gist lover pé representative ẹ̀ ni ìwọ tó sọ pé Ìyábọ̀ Òjó ni gist lover jọ ṣé Ìyábọ̀ Òjó ló wá fìyà jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí mi sọ mi understand there must be something guys ẹ má ṣe bí o nǹkan kan wà tí Lizzy ti tójú bọ̀ ẹ jẹ́ n sọ kíní kan fún yín ó di dandan kó lo ìgbà títí ẹ ó ti yẹ is a month kó lo ìgbà títí ẹ ò ní lò gba onígbà ìmẹ kò sí bó ṣe lè sọ yí pé ìgbà ò ní wálé ayé kò possible ṣé kò yẹ ń sìn ìmẹ ó lè pẹ́ ni ṣùgbọ́n ó di dandan wàá lò gbà ẹ má kánjú lágbẹ̀ ìgbóná gbogbo akọ́la dágbádá owó gbogbo akọ́la mu wá má jẹ̀mú owó ó ti yẹ àwọn kan kò sọ pé káwọn wálé ayé ṣùgbọ́n káwọn má jìyà ṣùgbọ́n kò di dandan káwọn lówó
ó wá délé ayé wúwo tó ti dá májẹ̀mú bẹ́ẹ̀ ó wá délé ayé ó wá ní kó mú ìfọ̀kànbalẹ̀ wá wọ́n fi rọ́pò owó fún ẹ ṣé o mọ̀ pé ilé ayé ẹ máa ṣamálámálá bíi ti Lizzy kò ní fọ̀kànbalẹ̀ gbogbo èèyàn pátápátá ló máa jọ bíi pé wọ́n ṣe òun gbogbo èèyàn ló máa ṣe ẹ gbogbo èèyàn ló máa ṣe ẹ tí yẹn sì babaláwo yẹn kò lè dáwúkọ Ìyábọ̀ Òjó ó ní láti gbé máa yẹn wá padà kó wá dáwúkọ Ìyábọ̀ Òjó kò lè dáwúkọ Ìyábọ̀ Òjó because wọ́n máa fish ẹ out wọ́n máa trace ẹ wọ́n máa mẹni tó mọ̀ wọ́n máa fish babaláwo yẹn out ó dẹ̀ máa lọ ẹ̀wọ̀n babaláwo tó ní ọmọ títí ẹ̀ tó wá tí wọ́n wá fún ní kọ́bọ̀kọ́bọ̀ tó wá ní pé kó gbé wá sí life Nigerian police ó ga ọ Nigerian police ṣé wọ́n ti ra iye yín ni ṣé wọ́n ti ra iye yín ni Nigerian police ṣé wọ́n ti ra iye yín ni because me understand èèyàn gbéwu fídíò yẹn máa circulate fídíò yẹn o ẹ circulate ẹ send ẹ sí Nigerian police ẹ send ẹ sí appropriate authority ṣé Ìyábọ̀ Òjó máa sọ pé òun ò rí fídíò yìí me understand ṣé Ìyábọ̀ Òjó máa sọ fún wa lé ní báyìí fídíò tí Lizzy ṣe yìí Ìyábọ̀ Òjó rí what is Ìyábọ̀ Òjó offence me understand kí ni Ìyábọ̀ Òjó kí ló ṣe kí ni offence Ìyábọ̀ Òjó àbó ló ti ní ẹ̀yin èèyàn kan tẹ́ ní fẹ́ Ìyábọ̀ Òjó ẹ wá gbéṣẹ́ lọ fún Lizzy yẹn ni kò yé wa o ṣé kò yé yín sí tẹ́ rí èèyàn ó dẹ̀ gbé babaláwo tẹ́lẹ̀ àwọn Kotonu ló máa ń gbé wá àwọn tó wà ní Kotonu wọ́n máa bá túmọ̀ Yorùbá yẹn ṣùgbọ́n lẹ́nìí sìn Nigeria people ló ń gbé wá àwọn aláwo Nigeria ló ń gbé wá ń sìn àwọn yẹn dẹ̀ mímọ́ o àwọn yẹn bímọ ẹ̀yin babaláwo tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ ìkà ẹ ṣe béèrè náà ẹni tó gbéṣẹ́ wáyé fún yín ìkàwó lòun gan ti ṣe síwájú àgàgà tẹ́ bá lọ́mọ láyé ẹ béèrè lọ́wọ́ Lizzy pé ta ló ti ṣẹ̀ ta ló ti bá tiẹ̀ jẹ́ pé ṣé ọkọ tó fẹ́ yẹn ṣé ọkọ àárọ̀ ẹ̀ ni ṣé láti jẹ́ ọkọ àárọ̀ ẹ̀ tó wá ń súré kiri àti fífọlá bá kú babaláwo tó ń sọ̀rọ̀ tó ń dárúkọ Fọlá ṣé ẹ mọ̀ yí pé Lizzy ló gba ọkọ Fọlá àdàbí tí Lizzy ò bá gba ọkọ Fọlá àdàbí tí Látìfù tí ò bá fẹ́ Fọlá rí àdàbí òun nìkan ni Lizzy máa rẹ́yìn Fọlá ṣùgbọ́n tó bá jẹ́ pé Látìfù ó fẹ́ Fọlá rí Lizzy máa ṣẹ̀sín jù báyìí lọ ó máa ṣẹ̀sín jù báyìí lọ I'm telling you ó ò ní fẹ́ bíi pé bíi Mercy kó wá máa lé ikú sí ìyàwó tó gbà tó fi ìyálé ẹ̀ kí Mercy wá máa lé ikú tó di dandan kí woman yẹn kú bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ nìyẹn báwo lèèyàn máa fẹ́ ọkọ ó ti yẹ yín sí ó gbá ẹ ọkọ ènìyàn mọ́mì ṣe wà pa ìjẹ́ wà ókè mà ó gbá ọkọ ènìyàn ó gbá ọkọ èèyàn ó dẹ̀ tún ń wọkú sí who does that kí ló dé tí àwọn obìnrin wùwà ibi báwo ni mi ṣe máa gbà ẹ́ lọ́kọ màá dẹ̀ tún máa fẹ́ kó kú mi ní fẹ́ kó kú kò tí yẹ bí anything tí ọkùnrin yẹn lè sọ fún mi ní robi sí ẹ because ọkùnrin yẹn ni wọ́n máa ń dùn kò tí yẹ nítorí pé wọ́n wà lọ́dún ẹ lọ́ṣẹ́ ń sọ gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn o tí ojú bá kojú tí ìyàwó yẹn bá jókòó báyìí tí wọ́n náà jókòó tọkọ yẹn náà jókòó wàá rí i pé irọ́ ńláńlá ni wọ́n ń gbélé ẹ lọ́wọ́ use your sense tó bá fi ọkọ lọ́kọ lẹ́nìí tó dẹ̀ ń sọ fún ẹ pé ìyàwó tóun fi lẹ̀ yẹn aláìdáni kò yẹ ẹ́ sì ṣé o mọ̀ pé iṣẹ́ inú ẹ̀kún ni àmúmọ́ra ni gbogbo nǹkan tó bá ń ṣe fún ẹ nínú ilé iṣẹ́ inú ẹ̀kún ni ìwọ náà ti gẹ́tì pé ìwọ ni ẹni yìí pàṣà nítorí pé ìwọ náà ti bá wọn bú ìyàwó yẹn tó fi sílẹ̀ ìwọ náà ti bú o ti nígbàgbọ́ pé ọkùnrin yìí kò lè ṣe wú ẹ̀ by the time tó bá ti wá ń fìtínú ẹ nínú ilé ṣé o mọ̀ pé kò sẹ́ni kankan tó máa lè sọ fún torí ẹ̀ ló yẹ kó o rí ẹ tó bá ń tẹ̀lé wú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó máa fi obìnrin kan sílẹ̀ tó wá tẹ̀lé ẹ tó wá sọ fún ẹ pé obìnrin tóun filẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn alágbàákò obìnrin ni má dá lóhùn o má bá o má sọ̀rọ̀ obìnrin yẹn láì dá o torí pàṣọ ni ó ti yẹ ẹ sí kí pàṣọ tó fi sílẹ̀ yẹn má bàa nù ẹ má dá lóhùn o tó bá sọ pé olórí burúkú mà ní wá sọ má ṣe pè fún ṣe bó ti fi sílẹ̀ fa lọ́lọ́run lọ́wọ́ má ṣe pè fún torí obìnrin yẹn ibikíbi tó bá ń lọ kò ní rí tiẹ̀ ṣe o kò tí yẹ ń sìn sódà ibikíbi tóbìnrin yẹn bá ń wọ̀ kò ní rí tiẹ̀ gbé ṣe kò ní rí tiẹ̀ ṣe ṣé kò yẹ ń sìn má bá wọn bú because o sí níbẹ̀ ní táìmù tóun àti obìnrin yẹn wà o sí níbẹ̀
ó mẹ́ni tó ṣe dáadáa ó mẹ́ni tó ṣe bí láàrin àwọn méjèèjì bọ̀ nítorí pé ìwọ ló kó kàn sí ó ti yẹ ìwọ ló ń dó okó yẹn lọ́wọ́lọ́wọ́ má jẹ́ kí okó yẹn fọ́ ẹ lójú láti má fi rí hàn tó bá ṣe ń ṣe èpè fún ìyàwó ẹ̀ tó fi sílẹ̀ máa dá lẹ́nu ni pé ẹ má ṣe pè fún mọ́ ẹ gbàgbé ẹ dá sí lára ẹ fà lọ́lọ́run lọ́wọ́ mi ò lè fà lọ́lọ́run lọ́wọ́ ọkùnrin mi á tún sọ fún ẹ pé ó bá yé òun jẹ́ ni ọkùnrin mi á sọ pé òun ló bá yé òun jẹ́ wá ní èpè kọ́ ló máa ṣe tẹ́ ẹ bá ṣe pè fún ayé yín sì lè dá padà wọ́n máa sọ bẹ́ẹ̀ ni torí pé òun mẹ́ni tí owó obìnrin yẹn jẹ́ torí pé ibi tó bá ń gbé owó kó ẹ lọ ó ti yẹ sí because obìnrin yẹn máa rò bóyá ìwọ ló gba ọkọ òun ó ti yẹ ibikíbi tó bá ń gbé owó kó ẹ lọ so that àdàbí òní máa jà á kiri ṣé o mọ̀ pé ńgbà tó ń bàtà yé obìnrin yẹn jẹ́ ìwọ ń sọ fún pé kó má ṣe bẹ́ẹ̀ mọ́ kò sí oògùn tó wù yẹn lè ṣe ṣé o mọ̀ pé kò lè mú ẹ ṣùgbọ́n tí wọn náà wá jókòó ìjókòó olórí bú ẹ ṣe máa ń jókòó ìjókòó òjì tí ọkùnrin tó jẹ́ pé ò bá tó ń ṣe ọkọ àárọ̀ ẹ tó ti ná gbàrà tó ti ná gbòòrò tó ti fi gbogbo obìnrin ṣe car wash tó ti car wash gbogbo obìnrin tán tó wá ń ṣépè fún obìnrin tó ti fẹ́ tó wá sọ pé òun ló balẹ̀ ayé òun jẹ́ tí wọn náà wá jókòó ìjókòó òfò tí wọn náà wá ń bá sọ pé lórí burúkú ni wọn èmi ò lè ṣe wú ẹ pàṣán ni pàṣán tó máa fi nà lé ìyálàjà ẹ ájú ti kí ló wúkọ ẹ Emmanuel lọ ọwọ́ tí ìgbà yẹn tí kí ló wúkọ ìyàwó Wàsíù yẹn tó kú ò lọ́dọ̀ Wàsíù nígbà yẹn tínú gbogbo wọn ń dùn inú gbogbo wọn ń dùn inú gbogbo wọn ń dùn inú Manuel náà ń dùn kò mọ̀ pé wọ́n ṣì máa fi pàṣán náà pé Wàsíù olóbìnrin rẹpẹtẹ ni ọdún méjì ni carnival ẹ máa ká after 2 years kò mọ̀ kò ẹ rántí ìjẹ́ kọ́ mi bẹ́ẹ̀ ìjẹ́ carnival Emmanuela ò kà báyìí ó kà ní wo ẹgbà ni àgàgà ọkùnrin tó jẹ́ pé ó láìkì kó máa wọ́ṣí kó máa ṣe ká wọ́ṣí obìnrin kò ń ṣe wú ọkùnrin yẹn ló máa vow fún ní sense kò ń ṣe wú ọkùnrin yẹn lẹ́jẹ̀ máa vow fún wàá jẹ́ kó mọ̀ pé ọkọ wa ni láti ilẹ̀ ló ti máa sọ pé ọkọ wa ni o tó bá ti kúrò nínú ilé tiẹ̀ ó ti di ọkọ wọn tó bá ti wálé padà ó ti di ọkọ wa ó ti yẹn sí òun ni Lizzy fẹ́ parẹ́ ẹ̀ fún kí wá ní kí ìyá alámàlà bí ìyá ní mọ́ímọ́ kí ni kó wá sọ ìyá onímọ́ímọ́ tó yẹ pé ojú ẹ̀ rí ìyá onímọ́ímọ́ tó yẹ pé nǹkan ló máa kọ́kọ́ dó láti gan láti kọ́ ni ìyá onímọ́ímọ́ kọ́kọ́ fokó sí lóbò kí wá ní kí ẹni tí láti kọ́kọ́ fokó sí lóbò because mo mọ̀ pé ìyá onímọ́ímọ́ kọ́ ló di virgin láti ṣùgbọ́n ìyá onímọ́ímọ́ ló kọ́kọ́ bímọ fún kí wá ní kí yẹn sọ ìyá ò máa gbégi lérí àṣé ìyá onímọ́ímọ́ sì wá padà rẹ́rìn ayọ̀ ìyá onímọ́ímọ́ àṣé ẹ̀ sì máa padà rẹ́rìn ayọ̀ pé tá bá sọ fún yín nígbà yẹn pé ká má fẹ́ láti ẹ nígbà àwa tá ń wò yín tá bá yín jà àṣé ìyá onímọ́ímọ́ mọ̀ pé pàṣán tó máa ná Lizzy pàṣán yẹn gùn ju èṣù lọ ṣọmọ pé wọ́n máa sọ pé ẹni tó bá máa bẹ́ èṣù jẹ síbí ẹ̀ máa gùn síbí pàṣán tó ná Lizzy lọ́wọ́lọ́wọ́ ó gùn ju síbí tó máa fi bẹ́ èṣù jẹun lọ pàṣán tó ná Lizzy torí pàṣán yẹn pọ̀ lórígun mẹ́rin àgbáyé lọ́fínù kò yẹ yín sí pé ó gbọ́kọ lọ́kọ àwọn gẹ́lì yẹn sọ̀rọ̀ àjọ orígun mẹ́rin àgbáyé tó ń fi pàṣán yẹn nà ni àtàwùsá àti Yíbò àti Yorùbá o everybody kò sí èdè náà tí wọ́n máa ná Lizzy wọ́n ná ní pàṣán kiri ni wọ́n jẹ́ kó gbádùn lé ọkọ yẹn kò sí yẹn sí yẹn sọ kíní kan fún ẹ ọkùnrin ò ń ṣe ẹni téèyàn lè viral fún tí Lizzy máa sọ pé Sunday mu òun ni làwọn Sunday mu tó ti yàmà Sunday mu olórí burúkú Sunday mu tó lè gbé dé betting site kí wọ́n gbà Sunday mu wèrè Sunday mu tí ò ṣoríire tó yẹ pé gbogbo àwọn tó gbé Sunday mu ẹ̀pẹ̀ sí kankan nínú wọn tó ṣoríire nínú Sunday mu yẹn torí ẹ̀ ní Lizzy Anjorin wà balẹ̀ ayé ara ẹ̀ jẹ́ jẹ́ ń sọ́wọ́ ọkùnrin tó lè ti torí ẹ̀ balẹ̀ ayé ara ẹ̀ jẹ́ ṣówó tiẹ̀ gan kò tiẹ̀ wọ́ tẹ̀ Ọlọ́run má jẹ́ ṣówó tiẹ̀ ládùúgbò kó ṣe pọ̀ ń ta báyìí tó o bá tiẹ̀ rí okó aláì tó bá ra dídò lọ́wọ́ ìyá alájẹ́ ọmọ lọ́wọ́ gẹ́ẹ̀ tó wà lórí Instagram yẹn tó bá ra dídò lọ́wọ́ ẹ̀ oko ni oko ń jẹ oko náà nìyẹn náà tí kò yẹ kàkà bẹ́ẹ̀ má balẹ̀ ayé ẹ̀ jẹ́ because ọkùnrin ó máa jẹ́ ọkùnrin títí láéláé ni má ti torí ọkùnrin kan balẹ̀ ayé ẹ̀ jẹ́ Sunday mo lórí burúkú tọ́jú Sunday mo kí n máa jẹ́ Wellington kí ló pè mí àti Sunday mo tí ò gbé láti tó jẹ́ pé àṣetì ni láti tó jẹ́ pé 50 years ni láti tẹ̀sẹ̀ wá kọ́lé Sunday mo tí ò kọ́lé fún láti Lizzy
láti tó fẹ́ ti torí ẹ̀ balẹ̀ ayé ẹ jẹ́ mo dẹ̀ sọ fún ẹ nígbà yẹn ọ̀rọ̀ yẹn kò dàbí ìsọkúsọ ni mo ní má nìyí dẹ̀ mo dẹ̀ sọ fún ẹ nígbà yẹn mo ní pé má nìyí dẹ̀ wálé ayé ẹ ó dẹ̀ borúkọ ẹ jẹ́ orí ọ̀nà mọ́ ìwà kò borúkọ ẹ jẹ́ àwọn èèyàn mo ní nígbà tí o tí mọ má nìyí nígbà tó gbé má nìyí sáwí afẹ́fẹ́ pé ọkọ ẹni ayé ò bàjẹ́ báyìí má nìyí ò ní súrà rẹ kankan mo sọ bẹ́ẹ̀ òun ni kinní lọ sọ fún ẹ òun ni àlùjọ lọ sọ fún ẹ mo ní má nìyí ò ní súrà rẹ ẹ̀wọ̀n kórìíra wà lára ẹ ó kó ẹ̀wọ̀n kórìíra wà báyìí òun ni àlùjọ sọ fún ẹ mo ní ẹ̀kan kórìíra wà lára ẹ òun ni àwọn èèyàn ṣe kórìíra ẹ òun ni Lizzy ṣe ní ẹ̀wọ̀n ìkórìíra òun ni àlùjọ sọ fún ẹ ibi tèmi àti àlùjọ sì ń sọ̀rọ̀ ìgbà tèmi àti àlùjọ ń sọ̀rọ̀ mo ní mo ti gbàwẹ̀ fún ẹ mo ti gbàdúrà àwọn àdúrà tí mo ṣe fún ẹ Lizzy kì í gbà pó jẹ́ bẹ́ẹ̀ ni confam lẹ́sẹ̀kẹsẹ̀ àdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ mi ní ṣe wá àdúrà yẹn láàrin 2 hours ó ti jẹ́ ṣùgbọ́n ẹ̀wọ̀n kórìíra tó wà lára ẹ̀ no ó sì pọ̀ jù mi ní ṣe wá àdúrà yẹn no náà kó tó 2 hours àbí kí n tó gbé ẹsẹ̀ mi kúrò níbẹ̀ bí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni kì í má jẹun ní àwọn àdúrà yẹn torí ọlọ́run bàbá lọ́lọ́run mi ọlọ́run asọ̀rọ̀ má tàsé òun lọ́lọ́run mi mo gbé sí ayé ẹ ó sàn kó má lọ́kọ Lizzy I'm telling you ó sàn kó ṣe surrogate I'm telling you dan kó sọ wípé láti lọ́kọ ẹ I'm telling you ibi tó ti gbé ogun òun ni ogun tó ń jà láti òun ni wọ́n sọ̀kalẹ̀ lé ẹ lórí ó ti bí ẹ̀ sí ó wá ní pé wọ́n fẹ́ bá surname tí ní surname ta ló ń jẹ́ láti tó jẹ́ pé shoemaker Nàìjíríà dájú láti lọ shoemaker tó jẹ́ shoe shiner ó dájú surname láti lọ because àwọn graduate ló ń ṣe shoemaker ní Nàìjíríà ó yẹ ń sìn graduate tó ń ṣe shoemaker lójú títì surname ẹ̀ dájú láti lọ ta ló ń jẹ́ láti ayé láti ṣámálámálá sọ́nẹ̀mù láti òun ṣe sọ́nẹ̀mù gidi téèyàn lè sọ pé ẹni tó yẹ kéèyàn bímọ fún nìyẹn kó wá ṣe sọ́rẹ́gẹ́tì káyé wá rí pé tóòtọ́ ló lọ wá spam rà ló lọ wá spam donor wàláì kó lọ wá spam donor ayé ò ní bàjẹ́ tó yìí wàláì kó má lè torí pé àmọ́ pé ò lè dá ọmọ bí náà ó ti yẹn sìn kó wá lọ wá spam donor ayé spam donor yóò dájú ti lásìlọ tẹ́lẹ̀ ṣé kò yẹ kí ẹ̀yin bàbá tẹ́yìn ẹ̀ ti wọ́ jẹ́gẹ́jẹ́gẹ́ tẹ́yìn ẹ̀ ti wọ́ ó ti yẹ kó wá lọ wá mo dúpẹ́ lọ́wọ́ ó máa yí ẹ mo dúpẹ́ lọ́wọ́ má nìkan má nìyẹn ló yẹ kó fẹ́ ó ti yẹ ẹ́ sìn ṣùgbọ́n má nìyẹn ó yẹ ẹlẹ́dẹ̀ yẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sí nǹkan tí má nìyẹn ò ní ní àjà ó nílẹ̀ rẹpẹtẹ ọmọ abúlé ṣòwò ni àwọn máa ń talẹ̀ wọ́n máa ń ta estate nǹkan tí má yẹn máa ń ṣe ní àjà ni mo dúpẹ́ mo gbá ẹlẹ́dàá má nìyẹn mo bá wọn dúpẹ́ wọ́n ti ẹ̀ sọ bí ẹ má jẹ́ sọ̀rọ̀ yẹ kí n sọ̀rọ̀ because mo mọ̀ pé torí pé láti tó fẹ́ láyé ẹ̀ ṣe bàjẹ́ èmi mọ̀ because tó bá fi ọkọ gidi tó ní fún tó ní o mọ̀ pé láti ò ní fún kò dé ìkọ́nà lọ́wọ́ but tó bá fi ọkọ tó ní fún tó dé ìkọ́nà o ò ní lè disgrace ẹ̀ báyìí lórí social media kò possible impossible ni kò disgrace ẹ̀ báyìí lórí social media ó ṣe ń parọ́ yẹn tó sọ pé governor kan ló tó sí ẹ ṣó possible kò fẹ́ governor o máa disgrace governor lórí social media because ọmọ ìpè láti has no name ọmọ kò lé níyàn ní láti orúkọ láti ò jẹ́ nǹkan kan nu ayé ó mọ̀ bẹ́ẹ̀ àbó mọ̀ bẹ́ẹ̀ nǹkan tó mọ̀ nìyẹn ó mọ̀ pé orúkọ láti kò ríǹgì bẹ́ẹ̀lì níbi kankan kò sẹ́ni tó mọ̀ láti ìdí nìyẹn tó ṣe ya wèrè sórí social media ayé ìbàjẹ́ ó ṣámálámálá kò fẹ́ ènìyàn tó jẹ́ ẹni tó jẹ́ ènìyàn nínú ayé Lizzy wọn bí ìyá ẹ̀rẹ́ kò máa lu ṣẹ́rẹ́ wọn bí ìyá alájà ẹ̀rẹ́ ẹ káàárọ̀ wọn bí ìyá alájà ẹ̀rẹ́ kò ṣe báyìí lórí Facebook àǹtí yẹn ti ẹ̀dá kí ló kọ aṣẹ́wó tó re mẹ́ka wọn bí ìyá ẹ̀rẹ́ ìyá ẹ̀ tó bí ẹ kó wá lu má ti ẹ̀ ṣe ẹ̀ kìíní ìfẹ́ ṣe ẹ̀ ní a máa lọ sórí péjì yẹn lọ wò ni wọn bí ìyá ẹ̀rẹ́ ó ti yẹ kò ṣe báyìí. lẹ́yìn kíkọ́ wọn atari ìjẹ́ látòlè lọ ẹ̀yẹ́ gún ayé ìgbìyànjú ṣàgbà wọn olùkọ́ wọn ayé. bàbá yóò dárúkọ. kádíjẹ́tì Hùsẹ́ẹ̀nì pẹ̀lú Fọláṣadé Sàríyí ọmọ kíkẹ́ lọ́mọ. àti Ìyábọ̀ Òjó. jẹ́pẹ̀jẹ̀gbà làǹbàjọ́ gẹ̀ ẹ̀yẹ́ ṣàgbà wọn olùkọ́ wọn ayé olùkọ́ wọn jẹ́ wọn. bàbá yóò dalẹ̀ ẹ máa gbọ́. Hùsẹ́ẹ̀nì
ẹ máa gbọ́ ẹ máa gbọ́. àti gbogbo ìṣẹ̀dá tó ń gbé Ìyábọ̀ Òjó gbèjà. Bàbá yóò dáhùn. Bàbá yóò dáhùn. tó ń gbèjà Fọláṣadé Sàríù àti gbogbo Bàbá yóò ìṣẹ̀dá dáhùn. tí Fọláṣadé Sàríù gbèjà. Àjàbí. Bàbá yóò sí. Bàbá yóò sọ ọmọ Lizzy nígbà tí wọ́n gbé babaláwo wá pé gbogbo ẹni tí ń gbèjà Ìyábọ̀ Òjó gbogbo ẹni tó ń gbèjà Fọláṣadé àwọn tó ń gbèjà tiẹ̀ ń kọ́ ọ̀hún làlà lọ́ máa lọ tọmọtọmọ nìyẹn wọ́n á lọ sọ́run àrèmábọ̀ àbí wọ́n á kúkú gbóná àbí àwọn tó ń bẹ ẹba tìyábọ̀ jẹ́ wọn ò ní wo àṣedànù ló máa ṣe inú ayé gbogbo ẹnikẹ́ni tó jẹ́ gbogbo orí kọ́rí tó ń bẹ ẹba tìyábọ̀ jẹ́ òye Lizzy gbogbo orí tó ń bẹ blọ́ọ̀gì Ìyábọ̀ àṣedànù ló máa ṣe inú ayé wọn ò ní kó èrè jọ èyí yà gbogbo àwọn tó ń bá ti kí lórúkọ ẹ Fọlájẹ ńkọ́ kí ni ká fi pè wọn gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún ẹ tó ń bá ti Fọlájẹ tó ń bá ti ọmọ Fọlájẹ tí Fọlá ò fi ọjọ́ kan sọ̀rọ̀ sí wọn tó dẹ̀ ń bá ti Fọlájẹ wọn ò ní rí èrè kankan wọn ò ní jèrè tó ń bá bímọ láyé wọn ò ní jèrè ọmọ gbogbo àwọn tó ń bá ti Fọlájẹ tó ń tìtorí títí ẹ bá ti Fọlájẹ tó bá bímọ láyé wọn ò ní jèrè ọjọ́ tó máa fẹ́ sọ pé káwọn jókòó káwọn jẹun ọmọ wọn á dẹ̀ yàwó ẹgbàá lọ́mọ máa fi fún wọn lóúnjẹ jẹ àwọn yẹn kọ́ ó gbé àwọn yẹn lọ sọ́dọ̀ babalábúlé ni Lizzy ó gbé wọn lọ sọ́dọ̀ babalábúlé because me understand o ní fans tó ń bẹ bá ti Ìyábọ̀ jẹ́ Ìyábọ̀ Òjó ní fans face your music face your music ọwọ́ wá dùn ọwọ́ ó wá rò bíyá owó ṣèṣ ọ̀dẹ́ èṣí ó ti yẹn ọwọ́ ló dùn ọwọ́ tí ọwọ́ bá ti dùn ọwọ́ kí ló máa ń ṣẹlẹ̀ ẹnìkan máa ké síta ní Lizzy ló ké ó ké wáyé wàhálà ó wá ké wáyé wàhálà ó ti rí gbèsè ayé look at your life ó ní àwọn èèyàn àwọn awáyé má ṣe rere àwọn òtòṣì èèyàn tó ń bẹ bá ti Fọlájẹ tó ń bẹ bá ti Ìyábọ̀ Òjó jẹ́ tó jẹ́ pé ayé wọn dẹ̀ ń bàjẹ́ níṣojú wọn àbò ní wọn ó ní wọn ṣé ó ní wọn ó ní wọn kí ni ká wá sọ ìgbà tó ń bẹ bá ti Ìyábọ̀ jẹ́ ó ti yẹ ìwọ lágbá wá ń dùn ó ti yẹ sí ìwọ ló sọ yí pé kó máa bẹ bá ti Ìyábọ̀ jẹ́ kó máa bẹ bá ti Gbájẹ́ ṣùgbọ́n ọwọ́ dùn wọn ìwọ ni pàṣọ yẹn náà bó ṣe ń rún àṣàsí sí wọn àṣàsí yẹn padà ó ń dà lé ẹ lórí ògbésí ayé ẹ wá wà ní tó bá gbọ́ jújú má nìyẹn ò lè dárúkọ Ìyábọ̀ Òjó is that not marvelous má nìyẹn ò wá lè dárúkọ Ìyábọ̀ Òjó is that not marvelous ara ò má tiẹ̀ pé má nìyẹn ò má dárúkọ Ìyábọ̀ Òjó báwo ló ṣe ṣe tẹ bá ṣọǹgbọ má nìyẹn ò lè dárúkọ Ìyábọ̀ Òjó ṣó ti rí bẹ́ẹ̀ yẹn look at your life look at your life ó ti rí gbèsè ayé ẹ jọ ta ni òun fún ní validation ta ló ń try láti fún ní validation Lizzy ṣòfin òpá àwọn tó wá support Ìyábọ̀ Òjó ọmọ sá lọ ọ̀dẹ̀ ní ọ̀dẹ̀ yóò bí mumu kò nǹkan tó ń ṣe ní 2022 má gbàgbé ó sì bẹ̀rẹ̀ kíní láti 2022 ló ti ń ṣe babalábúlé ẹ̀ láti 2022 ló bẹ̀rẹ̀ láti máa ṣe babalábúlé 2022 ló bẹ̀rẹ̀ sí máa gbé oògùn jáde tó bá rántí kò tí ì sí ẹnikẹ́ni tí oògùn ẹ̀ mú tó bá jẹ́ pé tòótọ́ ló wà lórí òdodo ó ti rí màmá yẹn màmá ojú abẹ yẹn ó ti rí bàbá Kùránì tó kó lé ẹ lórí ègún burúkú ló lé ẹ lórí ni ó mọ̀ pé you are in darkness as I used to say and when you are in darkness listen light èèyàn tó bá wà nínú light ojú abẹ yẹn ó wà nínú light ni she is in light and darkness can never cover her ó ti yẹ ya Lizzy you are in darkness agbára òkùnkùn ló gbé dání agbára Ọlọ́run agbára kì í bà á tì òun ni màmá yẹn gbé dání ṣé o ti rí pé difference is clear can you see that the difference is clear ìwọ gbé agbára òkùnkùn dání màmá yẹn gbé agbára Ọlọ́run dání ṣé pé the difference is clear the difference is clear Lizzy ṣe dáadáa ẹ jẹ́ n gbé kíní ìwọ bíbá. àbí ògbé títí dání bí wàá lọ máa ti wá pọ̀ lọ́gbọ̀dọ̀ mọ̀. àmọ́ pálí mélòó tí a máa fi ráàpù kìíní ìbáyìí títí gbogbo pálí wá ti tún yìí. ṣé kò yé yín guys èdè òkúkú rọ̀ mọ́ ṣé kò yé yín that woman tó pè ní
woman tí mo gbé sórí page mi yẹn, that woman, she's in light, she's using Quran, she's using the word of God. Kò sí yẹn, she's using the word of God. Òun woman yẹn lò fún ẹ. Ìwọ ló máa parun Lizzy, á parun ti gbogbo àti gbogbo àwọn ìránṣẹ́ ẹ máa parun. Kò sí yẹn, wá parun. Oh yeah, because on the cross of Calvary, the Lord said it is finished. Kí ló sọ pé ó ti finish. Àwọn gbogbo babaláwo ẹ, òun ni Almighty say it is finished. Wá wọlé ló jẹ, because agbára Ọlọ́run lágbára mi. Òun ni woman yẹn lò fún ẹ. Agbára Ọlọ́run ajẹ́bí idán ni. Kò sí yẹn, kò sí yẹn sí. Tí àwọn onírọ́ bá wọbẹ̀, kí ló máa ṣe? Ó máa fish wọn out ni. Pé irọ́ ló gbé dání. Lizzy, irọ́ ló gbé dání. Ó lè ló dè mẹ́rù. Ṣé Ìyábọ̀ Òjó náà ló wáyà kí ló wúkọ woman yẹn, Òjó pa gbogbo àbí kí ló wúkọ woman yẹn? Ṣé Ìyábọ̀ Òjó náà ló wáyà mi ti gbà Ojú Abẹ́? Ṣé Ìyábọ̀ Òjó ló wáyà? Ṣó dárúkọ ẹ? Ṣé Ojú Abẹ́ dárúkọ ẹ láti bẹ̀rẹ̀? Lizzy Anjorin kò dárúkọ ẹ. Mo ní gbogbo fídíò ẹ. Kò dárúkọ ẹ. Ìjọ kọ́kọ́ wá síta tó ṣe show. Lizzy Anjorin kò máa dárúkọ ẹ. Kò máa bú ẹ. Kò máa sọ̀rọ̀ sí ẹ. Fídíò tó máa ṣe àmàmà a lè padà wá lọ́sàn ká wá play torí time ti lọ. A lè padà lọ́sàn wá ká wá play. Kò máa bú ẹ, kò máa ṣe nǹkan kan fún ẹ. Kí ló ṣe fún? Ó jáde ó gbé ṣépè. Ta ni woman ẹ wá kiri? Woman Muni àbí Muniru? Ah no, Muniru kọ́. Monimus. Òun ni woman ẹ wá ṣàdúrà fún. Àbí òun ló wá fi ọ̀rọ̀ Ọlọ́run bá lọ sọ̀rọ̀. Monimus mà ni. Òun ló wá sọ wípé àti woman kan báyìí tó máa ń sọ̀rọ̀ báyìí tó wà lórí social media báyìí tó máa ń borí. Ìyẹn máa gbàdúrà fún Monimus mà ni. Ló sọ pé kán níṣó lẹ̀. Kán fò kán níṣó. Kò sí kankan nínú wọn, good morning ma. Kò sí kankan nínú wọn tó dárúkọ Lizzy. Pàṣọ ọ̀hún tí wọ́n fi nù ẹ́. Kò tí yẹ. Wọn ò tí fi pàṣọ ayé nù ẹ́ o Lizzy. Wàá jáwọ́ jàbàdì táwọn tó bá ń fi pàṣọ ayé nù. Pàṣọ ọ̀hún lọ́wọ́lọ́wọ́. Òun ni woman ojú yọbọ àbí ojú something yẹn. Ojú èdè àbí ojú kí ló wúkọ woman yẹn. Ojú ọba. Pàṣọ ọ̀hún ló fi nù ẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àní ẹni tó bá dẹ̀ fi pàṣọ ọ̀hún nù. Ayé ẹ̀ ó máa bàjẹ́ ni. Kò tí yẹ yà. Because gbogbo nǹkan tí woman yẹn sọ. Ó ti yẹ nínú Bible ó sọ yí pé whatever that you decree on earth, it shall be decreed in heaven. Ó ti yẹ gbogbo nǹkan tó ń sọ pátápátá sínú ìṣẹ̀dá ẹ̀ bó ṣe máa rí fún ẹni yẹn. Ó ti yẹ jáwọ́ nínú ibi. There is nobody that is your enemy. Nobody that is your enemy. You are creating enemy by yourself. Because Pharaoh ni ẹ, ó dẹ̀ di dandan kó parun. Ó di dandan kó parun. Ó rántí ìgbà tí David ó ṣẹ́gun gbogbo wọn pátápátá. Ó ṣẹ́gun gbogbo wọn pátápátá. Bí gbogbo irú Ìyábọ̀ Òjó yẹn, irú Fọlá, irú èmi, irú woman ni Ojú Adé yẹn, bóun náà ṣe máa ṣẹ́gun ẹnìyẹn. Ojú Abẹ́, Ọlọ́run á jẹ́ kó dá fún yín. Ojú Abẹ́ yẹn, bóun náà ṣe máa ṣẹ́gun ẹnìyẹn. Bí gbogbo wọn ṣe máa ṣẹ́gun ẹ tí gbogbo. How far ẹ tún bí gbogbo ni. So ti yé ya, because you are in darkness. Ó ti yẹ. And gbogbo àlejò kájọlejò tó bá wọnú ilé tó fi ibi kọ́ ló fi sápamọ́ sí, a ó wo ti gbòǹgbò ni. A máa wọ àtúndànù. Tó ń pé tí ìmọ́lẹ̀ bá dé, kí ni ó máa ń ṣẹlẹ̀? Òkùnkùn máa parada ni. Ìwọ àti ẹnikẹ́ni tí ẹjọ́ ń ṣe bí, tí ẹjọ́ ń ṣe kà, tẹ́ṣọ́ ìwọ bí séèyàn àwọn èèyàn, ẹ máa pa ohun tiwọn. Títí dé gbogbo orí àwọn ọmọ yín pátápátá ló máa pa ohun. Ẹ máa pa ohun tiwọn ni. Tẹ́ẹ̀ni rí ohun kankan gbé ṣe nínú ayé. Ẹ pa ohun àbí ẹ pa ohun Lizzy. Kí ló dé tó wá ń sunkún lórí social media lójoojúmọ́ ló ń sunkún? Ìwọ nìkan ló máa ṣe show 10. Èèyàn kan ló ṣe show bí 10 fún per day. Wàá ṣe show 10 fún ènìyàn ẹyọ kan per day. Ìwọ dẹ̀ ló máa ké. Ìwọ tó ṣe show 10 fún èèyàn kan lójúmọ́. Ẹni tó ṣe show yẹn fún kò sọ̀rọ̀, kò gbìn, kò wó. Ìwọ ló máa tún gbé olóògùn wá. Orí pa ayé ń ṣe Lizzy tó wá mú ògùn ẹ̀jẹ̀. Ọlọ́run wá ń gbọ́. Ayé ẹ ti ṣá málámálá. Ọlọ́run, ó dùn mọ́ mi gẹ̀gẹ̀. Báyé ẹ ṣe ṣá málámálá. Because ó appreciate ẹ nígbà yẹn. Ta máa jáde láàárọ̀, jáde lọ́sàn, jáde lóru, jáde ní gbogbo ìgbà. Ó appreciate ẹ. Wo bí ẹ̀mí ẹ ṣe fẹ́ bọ́ ládùn gbogbo àwọn olórí burúkú tó sọ kó support ẹ. Ládùn gbogbo àwọn tó support ẹ náà, ẹ̀mí ẹ fẹ́ bàjẹ́, ẹ̀mí ẹ fẹ́ bọ́ sílẹ̀. Wàá bá lè mọ̀ yé pé wọn ò tó nǹkan kan. Yana Mayowa, ó rí wọn mọ́lẹ̀ báyìí, ó tẹ wọn pa. Ó ti rí pé I am a boss unto them all. Ó ti yé. Ṣé mo pé nígbà tẹ́mi wà ń bẹ̀ wọ́n mọ̀ kó máa ń sinmi gan. Ayé fresh ó ní kọ́kọ́. Ẹ máa nù ní o. Orí ẹ̀ là ń gùn kọjá o. Máa nù. Máa mú àlàpà láti dé.
bẹ́ẹ̀ dì wọ́n bọ̀ ojú wọn. wọ́n lè rí yín ẹ bá jókòó bá wọn lè rí yín ẹ bá wá síbí wọ́n máa rí yín. ẹ jókòó ló ti mọ̀ ní mọ̀ ẹ̀ ti gbọ́ mi. wọ́n ti gbọ́ mi. ẹ bá sọ̀rọ̀ ẹ wá jókòó. White wà ń bẹ̀rẹ̀ ẹ fẹ́ mú mi ẹ lè mú mi kó tútù ṣé ó tútù ni òtútù mú yín báyìí. Kílísì mẹ́ta tó ní orí tí mo ní. Mo wà lọ́ọ̀la mi ní dá yín lò mi ní dá yín lò mi ní dá yín lò ṣé kò yín sìn kéèyàn ẹ jẹ́ tún play kínní ẹ má sọ̀rọ̀ tí bá ti play ẹ̀ o ẹ má sọ̀rọ̀ ẹ má ti sọ̀rọ̀ ẹ bọ̀ wọ́n máa gbọ́ yín yẹn ní sùúrù màá pa ẹ fún mi ní 1 minute mo fẹ́ play nǹkan kan tẹ́ gbọ́ àṣàgbàlagbà tẹ́ jẹ́ ẹ má sọ̀rọ̀ ṣá. ẹ máa gbọ́ babaláwo ló gbé wá yẹn ó ṣẹ̀ṣẹ̀ gbé yẹn wá lálẹ́ àná. Agádágodo kì í kọ̀ wọ́n lùtì ṣàbó kì í kọ̀ wọ́n lùbú òṣà kì í kọ̀ wọ́n bẹ̀ ọ̀sẹ̀ kì í kọ̀ wọ́n atari yálà tó ní lọ ẹ̀yẹ kún ayé ẹ̀yẹ ìṣẹ̀gbà wọn olùkọ́ wọn ayé olùkọ́ wọn jẹ́ wọn Kádíjà Òsénì pẹ̀lú Fọláṣadé Sàríyọ̀ ọmọ kíkẹ́ lọ́mọ àti Ìyábọ̀ Òjó jẹ́pẹ̀jẹ̀gbà là ń bàjẹ́ òkè. babaláwo yìí ò lè dárúkọ Ìyábọ̀ Òjó. Babaláwo yìí mi ti gbé kú ẹ má ti sọ̀rọ̀ babaláwo yìí ò lè dárúkọ Ìyábọ̀ Òjó ó ṣàn kígbe Ìyábọ̀ Òjó yìí ò dárúkọ Ìyábọ̀ Òjó. Fọláṣadé yìí tó gbọ́ ọkọ ẹ̀ Fọláṣadé Sàríyù Fọláṣadé Tinubu yẹn tó máa ń ta kìnìún ìyẹn ló ẹ mọ̀ pé yẹn ló ń fẹ́ láti kóun tó wá gbà lọ́wọ́ ẹ̀ yẹn ló ń ó ṣàfẹ́ kọ́ ọmọ yẹn fún ṣá ó máa wà ókè Ọlọ́run ni kò wà ókè owó wà ókè ó wá ń pe babaláwo wá sórí social media fún Ìyábọ̀ pé Ìyábọ̀ ṣé ẹ tiẹ̀ ní sùúrù nẹ̀yìn èèyàn ẹ má jẹ́ ká parọ́ ẹ jẹ́ ká sọ yí pé àmọ́ Ìyábọ̀ rẹ̀ Ìyábọ̀ ń sùn nínú ilé ẹ̀ níjọ́ Monday ẹ má gbàgbé pé láàárọ̀ Monday ní kìnìyàn ìṣẹ̀lẹ̀ ní last year Ìyábọ̀ ń sùn nínú ilé ẹ̀ ni o tí kìnìyàn àbí 2023 dẹ̀ ni àbí last year I think it's last year Ìyábọ̀ ń sùn nínú ilé ẹ̀ Ìyábọ̀ mọ̀ pé Lizzy lọ sí ọjà Michael àbí ọjà Ìdúmẹ̀ta jàre Ìyábọ̀ mọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o Ìyábọ̀ mọ̀ yí pé Lizzy máa lọ ra bọ́tìn níbi tó ti lọ ra ajá yẹn o ẹ̀yin èèyàn tẹ́ ń gbẹ́jọ́ yìí àti ẹ̀yin olórí burúkú awáyé má ṣeré tẹ́ sọ pé Ìyábọ̀ ló sẹ̀tì ẹ̀ ọ́ àfi tó bá jẹ́ yí pé Ìyábọ̀ mọ̀ ń pa ẹ̀ ṣé kò yìí àfi tó bá yẹ pé kò ń ṣe àwọn tó jẹ́ pé àwọn tó ń ta ọjà yẹn tó yẹ pé wọ́n ti wo social media wọ́n ti wò ó pa tó máa rí ojú Lizzy bá tó máa ní pé gbogbo èèyàn ní gist lover ni because Lizzy gist lover ló ń bá jàǹkà yẹn pé a máa send ẹ̀ sí gist lover ni a máa send video yìí sí gist lover ni pé Lizzy wá ṣe fake transfer a máa send ẹ̀ sí gist lover ni o because Lizzy ti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé òun àti gist lover ń jà so tí Lizzy bá ṣe àṣìṣe lẹ́nu ó di dandan kan send ẹ̀ sí gist lover má ṣe nǹkan tí ò dáa o ẹ̀yin ènìyàn káyé yín má bàa bàjẹ́ babaláwo tí ò láṣọ rẹ̀ lórí ikọ̀ ẹ má ṣe nǹkan tí ò dáa o ẹ má bà tèèyàn jẹ́ o ẹnikẹ́ni ò ṣe ẹ o Lizzy ìwọ ló ń ṣe rẹ o ìgbà kan ló sọ pé wọ́n máa lọ sínú inbox wọ́n máa lọ máa tẹ́sí àwọn tó ń bẹ̀rẹ̀ rajà ó mọ nǹkan tó ń ju ẹ lára because ibi tó yẹ kó dé ò débẹ̀ àwọn tó ti rò bí a kò lè dá fún àwọn tó wà nínú Nollywood tó ti rò bí àwọn ò lè ṣe rere kí ni Àjàlá Jàlíngò kí ló ń ṣe fún ẹ Àjàlá Jàlíngò kí ló sọ ó sọ̀rọ̀ ó ṣe interview ó lóun pé ìwọ àti Ìyábọ̀ Òjó ń parí ìjà Ìyábọ̀ Òjó máa jáde kó máa gbé má nìyẹn ṣe pé Lizzy ó tún sọ̀rọ̀ in your own favour ó tún sọ̀rọ̀ in your favour Lizzy kí ló ṣe fún ẹ kí ló Àjàlá Jàlíngò ṣe fún ẹ ó tún gbé má nìyẹn ṣe pé lánàá rẹpẹtẹ ó máa gbé ṣépè gan màní ó gbé ṣépè gan ó gbé má nìyẹn ṣépè ní kíkankíkan ni guys mi ò fi yín sílẹ̀ o ṣé kò yẹ yín sí mi ò fi yín sílẹ̀ ṣé kò yẹ yín ẹ jẹ́ máa lọ torí ìgbà máa wà níbí bye I love you guys bye ẹ bá wa share fídíò yìí o ẹ jọ ẹ bá wa share ẹ ṣe dáadáa o ẹ ṣe rere ẹ má ṣe ká o ìkà tí Lizzy ti ṣe fún ọmọ ènìyàn òun ló ń ja Lizzy o ó ti ṣe ibi gan ibi yẹn ló jẹ́ kó ní ìsinmi tó bá ṣe ibi débì kan tó bá wò bóyá ó ti tó time tó máa jẹ iṣẹ́ no ìgbà yẹn ló máa bẹ̀rẹ̀ sí ní jèrè ìka ẹ èrè ìka Lizzy ló ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí o kó má bàa jẹ́ ń bẹ má ṣe bí o wàá rí i pé gbogbo àwọn tó so wọn pátápátá kò sí nǹkan kan nínú wọn tí ibi ò ní kàn ibi àkànlẹ̀kùn wọn àkànlẹ̀kùn ìṣeré àkànlẹ̀kùn inú ayé àwọn ọmọ wọn wọlé ayé wọn ò ní ṣe ohun rere kankan ẹ lọ kọ sílẹ̀ àfi tí Ìyábọ̀ bá jáde tó stage show fẹ́nikẹ́ni nínú òun nìkan ló máa go scoffle bọ̀ pé Ìyábọ̀ jáde kò stage show
fún ẹnikẹ́ni nínú wọn ó kú bọ́n ṣe fẹ́ lù jánu ayé ẹ kúkú rí ẹ má ṣe bí o ẹ má dẹ̀ ṣe ìka poníkà ohun rere máa ń wo ohun rere ó máa ń wọ́tọ̀ ẹni tó ń ṣe rere ni má ṣe bí it shall be well with you guys ẹ máa wo wọn àti babaláwo ẹ̀ràn because Ìyábọ̀ funfun ló wọ̀ ó sì yẹ yìí sí èèyàn tó wà nínú funfun ó ti yẹ yín ó kú àjọ oṣó kan bó ṣe fẹ́ jẹ bó ṣe fẹ́ depo sálà ṣé kò yẹ yìí sí Ọlọ́run ló wà lẹ́yìn ẹ̀ kò kí ń ṣènìyàn ṣé ti yẹ yín sí Ọlọ́run ló wà lẹ́yìn Ìyábọ̀ kò ń ṣènìyàn Lizzy kan bluff lásán ni Ìyábọ̀ ò dẹ̀ lè di ẹ lọ́wọ́ gbogbo ibi tí àwọn celebrity wà Lizzy ó pe rẹ ní celebrity ó wá di yẹ̀yẹ́ ó wá di ẹni tí yẹ̀yẹ́ brity á dá fún yín ó wá di yẹ̀yẹ́ brity wọn lè rí yín ó wá di yẹ̀yẹ́ brity wọn rí yín láíláí ó wá di yẹ̀yẹ́ brity bàbá lábúlé máa kú ṣe àmọ́kùnrin ló kú eléyìí náà yà dá ó ti tán lágbá Ọlọ́run yà ó ti tán kò jẹ́ kò tí ẹ̀ bọ́ síta gbogbo èèyàn kan bínú ni irú fídíò yìí sì ó yẹ kí Nigerian police take care báwo lè yẹ kó ṣe kó máa wá sórí social media wọ́n máa gbé babaláwo wá ẹ̀yin Nigerian police ẹ̀dẹ̀ gbé kíní kan wá sórí social media no crime no kíní kan this is what Nigerian police said pé kò sí crime o má ṣe gbé pépà yẹn sí orí péjì mi náà this is what Nigerian police say ẹ kọ síbẹ̀ any raising causes on someone online is criminal offence or punishable said by FPRO òun dẹ̀ ló ń ṣe ètùtù wọ́n ń ṣe ètùtù èpè lórí social media ṣé kò yí inú àtún máa dùn òun ṣe gbé ni àwa wá sórí social ẹ̀yin èèyàn tí Lizzy bá ti wá sórí social media tó wọ ẹṣọ ẹyọ kan fún 20 ọdún ogun ló fi ń ṣe ẹ má máa sọ̀rọ̀ ń pa ẹ̀ ìgbà ilé wọn máa sọ̀rọ̀ ń pa ẹ̀ aṣọ kan ló wọ̀ fọdún 10 kí ló kàn yín tó bá wọ aṣọ kan fọdún 10 wọ́n ẹ̀dẹ̀ ṣe ń sọ ń pa ẹ̀ ogun ló fi ń ṣe ogun ni ẹ máa da òun ní gbogbo ìwọ ọ̀dọ́ ọlọ́pàá tẹ́ ń gbé lọ á máa dànù ni ogun ni ogun ló máa fi kíní yẹn ṣe wọ́n wá ní kó máa wọṣọ ọyọ kan ibi tó bá sọ dé ó ti yẹ yín sí. ta ló ń jẹ bẹ́ẹ̀ ṣé Lizzy ló ń jẹ lóko fóònù. o mọ̀ pé gbogbo wọn ló ń bá sí orí babaláwo téèyàn máa ń lọ sọ́dọ̀ ẹ̀tì ń dóhun àti wòlíì. tẹ́lẹ̀ lóògùn òṣèṣiṣẹ́ ló máa ti ń dùn tí babaláwo bá ti lọ ń ṣoògùn tí babaláwo ń dùn ẹ oògùn ẹ ò ní ṣiṣẹ́ lórí pé wọn ò ní fún ẹ lóògùn gidi. ọ̀rẹ́ mi kẹ́ ti sọ fún mi ó ti yẹ ẹ́ sí. ẹnìkan wá bá òun kó wọn nílé babaláwo lóun wá ti pé babaláwo yẹn fẹ́ẹ́ kó mórí ẹ̀tì líle kọ́ máa dùn látùjú. ẹ ti rí ó ní yẹn fẹ́ẹ́ tó pa olówó á lo ìdúdú fún. because àwọn náà ní ìdí owó ìwọ wá gbé òbò sílẹ̀ ṣé owó kọ́ ló máa fi wá gbogbo nǹkan ètùtù yẹn owó kọ́ ló máa fi ṣe gbogbo kiri yẹn ó wá ń dún babaláwo yẹn babaláwo tó tiẹ̀ gbé wá sórí social media ó ti mọ̀ pé fake babaláwo original kò ní wá ṣe nǹkan báyìí lórí Facebook I'm telling you. irọ́ ni mo ṣe ń gbọ́ alusulani gẹ̀ alufulani ó bá a sùn bẹ̀. ní o bẹ́ẹ̀ gbogbo wọn ló ń dún. kò ìṣe Lizzy owó lọ́ọ́ fi joyè lọ́dọ̀ yìí yẹn gbowó ni. báyìí guys máa program mi dáadáa ẹ ti rí bó ṣe rí wọ́n kóṣẹ́ sí wọ́n wá ń tún lẹ̀ materials ni o kì í ṣàǹkárá kì í ṣàdìrẹ o materials ni very beautiful ó fà ìbọn so ẹ̀yin tẹ́ bá nídìí wọn ó wà available yàtọ̀ sáwọn ilé ìkẹ́dẹ̀ nìyí àwọn lace náà ti wà àwọn kaftan lace kaftan àǹkárá tó fine gan ẹ trust me tí n bá sọ wípé yes ó fine bí mo bá ṣe polówó ẹ̀ fún yín náà lẹ ṣe máa bá wọn so ó ṣe kí ni ó wà ní ìkàlẹ̀ ẹ pè mí kẹ́ wá ṣe kí ni kẹ́ wá mú títí yín bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra wig gbogbo ẹ̀yin tẹ́ bá mi ra wig in fact mi mọ̀ mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi rajà mi Ọlọ́run àlàyé ń gbọ́ kéèyàn kan ṣoṣo máa ra wig 4 mẹ́ta méjì mi rẹ́ni tó ra wig kan kò sí mẹ́ta méjì mẹ́rin bó ṣe ń kó nìyẹn ẹ ṣe gan ọjà mi ò wọ́n mo máa sọ fún yín èmi gan fúnra mi gan mo láwọn wíìgì kan bí báyìí mo wòye tí mò ń tà mo wá lọ sórí TikTok mo ṣe léyàn kan nìyẹn tóun náà ń tarú ẹ̀ tẹ́ bá gbọ́ iye tó tà ×2 owó tèmi ta ti tèmi lòun fi tẹyọ kan I was like wow tí mo fi lè pa àwọn ọmọ pé ẹ wá wo wíìgì ẹ wòye tẹ́ni ìpè ẹ wòye tèmi ń tà àlùbáríkà lójú òun lọ́lọ́run fi ń bá mi ṣe so ẹ wá patronize mi ọjà mi ò wọ́n nǹkan tẹ́ bá rà lọ́wọ́ mi ẹ lọ price ẹ wò níta ẹ rí i pé yes ọ̀pọ̀ ní lady k tà fún yín
so ọjà mi cheap gan àlùbáríkà lójú àjẹpà èrè gan Ọlọ́run ní fún yẹn kò nífẹ̀ẹ́ sí so bó ṣe jẹ́ ẹ mọ̀ pé mi nípa ìyá Ọlọ́run so bóyá jẹ́ nìyẹn ní ẹ̀sẹ̀ yìí tẹ́ bá tún wá ní the brain booster I need the brain tonic fún àwọn ọmọ school àbágbàlagbà tó máa ń gbàgbé nǹkan òun ni brain booster eléyìí múmu ni ẹ máa mu eléyìí lílà lẹ máa la ẹ máa la ni ó wà fọmọ tó bá máa ń gbàgbé nǹkan àbágbàlagbà tó bá máa ń gbàgbé nǹkan àwọn brain booster tẹ́lẹ̀ lò ó wà available bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ràn àwọn spiritual items wa ṣé gbogbo spiritual items mi they are all active trust me ẹ̀yin jẹ́yàn tó jẹ́ pé tẹ́ bá lo iṣẹ́ kò ń ṣiṣẹ́ lára yín èmi ní iṣẹ́ tẹ́ máa kọ́kọ́ lò tó máa stop ẹ̀ tí iṣẹ́ máa píìkì lára yín mo ní ó wà available ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lómi àní àti lo iṣẹ́ lóríṣiríṣi kò ṣiṣẹ́ kankan ló kọ̀sẹ̀ àṣírí ni èdìdí ni kì í ṣe gbogbo èèyàn ló mọ̀ ẹlòmíì àti wẹ ọṣẹ ìṣẹ́gun wẹ ọṣẹ ìṣẹ́gun gun ọṣẹ ó ti wẹ ọṣẹ àánú ọṣẹ ìbùkún ọṣẹ gbogbo ẹ̀ kò rí àánú kò rí bùkún nǹkan kan ló kọ̀ sí ẹ̀ nǹkan kan ló nídà ti ṣe tí wọ́n bá ti pèlè díkè máa já ẹ sí ìwọ tó bá ti máa rí rẹ bẹ́ẹ̀ pé o ti lo iṣẹ́ iṣẹ́ òṣìṣẹ́ lára ẹ̀ ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ èmi sọ fún yín pa ṣiṣẹ́ pẹ̀lú ìfẹ́ olùgbàlà nípa agbára ẹ̀jẹ̀ Jésù ó máa ṣiṣẹ́ lára yín ó máa ṣiṣẹ́ àìmọye cases bẹ́ẹ̀ tí mo ti treat lọ́dẹ̀ ní testimony ayọ̀ tí wọ́n dẹ̀ dúpẹ́ nínú Ọlọ́run tí mò ń sìn tí ń ṣe ọ̀gá ògo jùlọ mi ò ní Ọlọ́run méjì bí kò ṣe bàbá mi tí ń bẹ ní ọ̀run tí ṣe Jésù ọmọ Ọlọ́run tí wọ́n dẹ̀ ní testimony ẹ̀yin náà máa ní testimony ayọ̀ ẹ bá mi fọ́ ètò ìsìta ojú òní tìyìn Bible lẹ́nikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ̀ tọ́jú rẹ̀ ìrànlọ́wọ́ náà ni mò ń ṣe iṣẹ́ ìránṣẹ́ ni ẹ má wo tówó that is why mi ò ń wo tówó mọ́ gbogbo business mi kádùúrà èèyàn gbà especially when it comes to spiritual items no kádùúrà èèyàn gbà ni mo wà after kẹni testimony ayọ̀ tádùúrà yín bá gbà tó gún ṣẹ́ tẹ́ráàánú gbà ẹ kàn lè wo mí sùsùsùsù kẹ́dáṣì mi lówó ìjà wọn mi báyìí mọ́mì mi alálùbáríkà kan wọ́n sì dáṣì mi lówó I was so surprised pé ilé pọ̀ o wọ́n kàn déédéé send ẹ̀ sí mi ni Lady K gbà mú fún ẹ ẹ̀yin náà wo owó ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn so that is me àwọn ẹlòmíràn máa sọ fún wọn pé ẹ má wọrí ẹ jẹ́ kádùúrà yín gbàdé lẹ́tàn tán kì í ṣe lófege kì í ṣe half done ẹ jẹ́ kó jẹ́ full done so bó ṣe jẹ́ nìyẹn so gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìdáwọ́ kan spiritual bẹ́ẹ̀ yẹn ìṣẹ́gun ni àánú ni wẹ̀gúnwẹ̀ pé ẹ̀yọ́nú àmúbọ́ àwọn kan fà àwọn kan tẹ́ lè lò fún spiritual items ẹ pè mí ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwaṣù bákan náà iléeṣẹ́ TN Natural Herbal ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn ògùn diabetes ẹ má bínú who is there go back o I'm on program okay so gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn ògùn diabetes kò tí ì dé omi mọ̀ kan tó ṣẹlẹ̀ sáwọn cargo gbogbo ọjà táyà expect kò dé going to 1 month báyìí sí láti last month so ẹ má bínú tó bá ṣe ń dé báyìí máa jẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo ẹ ti arrive ó ti dé now àwọn tó wà available lélẹ̀ jẹ̀díjẹ̀dí àti manpower ẹ pa kurumọ kẹ́ gbádùn ayé yín ẹ gbádùn ayé yín dáadáa ti jẹ̀díjẹ̀dí rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́kì lè lọ sí tọ́ílẹ̀tì déédéé gbogbo ẹ̀yin tí jẹ̀díjẹ̀dí ti weak gbogbo bọ́dì yín tó ti sọ gbogbo sísítẹ́ẹ̀mù yín dìdàkudà nǹkan tẹ́ nílò lélẹ̀ láti fi tún àgọ́ ara yín ṣe kò ṣe dúró wò ó tí ẹ bá ṣe bá ń gbọ́ dira o ara dira náà lélẹ́yìí èèyàn tí ó bá lo oògùn jẹ̀díjẹ̀dí ọlọ́mọ ìkí jẹ̀díjẹ̀dí kó sọ́dọ̀ ní àbọ̀ ara so bó ṣe jẹ́ ní ojú òní tiwa ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹ́tọ́ notification bell ẹ ṣé gan mo dúpẹ́ ire o.